wọ́n ní Sunday kò ní di àfa àti òtẹ̀lẹ̀ wọn pè mí dání tó bá ti yá pè mí dání yàtí ń bẹ. Masha Allah. Insha Allah. Masha Allah. ẹ fanira balẹ̀ kẹgbẹ́ analysis kẹgbẹ́ láyé mi o àti wọ Mewolaka ẹ bá mi share fídíò ìkódọ́dọ̀ ẹ̀ torí ìdí ló fi máa ń ronú ẹ̀yin ò lè máa kó gbogbo wèrè láti orí dé kánẹsẹ̀ kó gbogbo ẹ̀ mọ́ra kó wá rò ìfẹ́ ọpọlọ ya straighten orú ti mú ẹ lọ́pọlọ. ẹni tó bí ìgbà tí wọ́n ló pẹ̀lú ọmọ yìí ẹgbẹ́ àgbọ̀dọ̀ wò lọ́dọ̀ àwọn ìdílé. mo ní kí ni yóò make sense ṣé eré kidnapping yẹn ó lọ́wọ́ ara lẹ́nu kò jẹ́ ṣe mẹ̀kúnnù àwọn kàǹkà ni. ó bá nínú ẹ̀sìn tán bí sínú ẹ̀sìn tán há wọn ní ìgbà tí wọ́n rí òtítọ́ àwọn gan ti ṣí ojú Mewolaka gbábòsí lọ kó ṣì dànù. Mákindé of Ọ̀yọ́ olóra dúró 7.7 billion olóògbà tó 3 weeks kan tó wá fix ẹ̀ títí dì sí ó ti lọ sí ẹ̀mọ́n ààrẹ jà rómìnira àgbọ̀n kan kò sọ̀rọ̀. ìwọ tó bá ń pòórá ìwọ tó ní ìṣubú lọ́wọ́ náà ìṣubú wọn tó gbọ́ gbogbo àwọn adigunlé yẹn wà. Yorùbá Parakò TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parakò TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. jíjí dára ti jáde tán fún Mewolaka wọn láti sì ń bẹ láàrin àwọn méjèèjì àfikún lọ́wọ́ Olódùmarè tó bá wà yanjú ẹ̀ o ó ní ṣe bí ó kò ṣe ní ti ọ̀rọ̀ tó wáyé láàrin àwọn ajínigbé èyí tó ṣẹlẹ̀ nílẹ̀ Ìbàdàn láìpẹ́ yìí ó náà ni Madam Principal Jade tó sọ wípé ohun tí wọ́n béèrè lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni pé kí wọ́n tú àwọn èèyàn wọn sílẹ̀ wípé kì í ṣe nípa ọ̀rọ̀ ṣẹ̀ríà nínú èyí tí Mewolaka ti jáde tó ní wípé gbogbo mùsùlùmí ẹ kú oríire níbi tó ti ń sọ wípé ẹ̀rí báyìí ìbájẹ́ ṣe pé ọmọbìnrin yìí ò jáde kí ni àwọn mùsùlùmí ò bá máa sọ nínú èyí òun náà ni yeye dára tí wàá jáde wípé alábòsí gbáà ni Mewolaka wípé ṣé n táwọn ènìyàn wọ̀nyí ń sọ ṣé ò ti mọ̀ pé ejò lọ́wọ́ nù ni nítorí pé àwọn kan náà wà nídìí kìíní ọ̀hún wípé kí ló dé tẹ́lẹ̀ tó jẹ́ wípé n tí wọ́n béèrè nìyẹn wọ́n ní nígbà tó wá di pé ọkà kìíní ọ̀hún fẹ́ fọ́ ó náà ni àwọn kan tí wọ́n jẹ́ abẹnugan tí wọ́n wà nídìí kìíní yìí ni wípé áfíríkà pàwọ́dà ṣe wípé ọ̀rọ̀ tán sọ sílẹ̀ tẹ́lẹ̀ tán yá tètè sọ fún àwòsọ bẹ́ẹ̀ mọ́ ó ní sẹ́ẹ̀mọ́ pósèlú náà fi kìíní ọ̀hún sí ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kọjá tí Mewolaka ń ṣe òní ẹbí Mewolaka bá wá jẹ́ obìnrin gidi tó sì jábíyamọ ó yẹ kó ti èrò nípa ti Madam Principal yìí àti obìnrin tó pọmọ sẹ́yìn ká tó wá sọ nípa àtàwọn ọmọ kéékèèké èyí tí wọ́n ń bẹ nínú igbó nínú nǹkan tó ti fẹ́ tó bí oṣù kan báyìí wà ní abiyamọ gidi kọ́ ni Mewolaka bí kò sábíagbá ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú èyí tí wọ́n tàkúrọ̀sọ ọ̀hún ẹ wo nínú ọ̀rọ̀ ọ̀hún wọ́n tún fi kíní kan hàn yín níbi tí àwọn Fúlàní gangan ti jáde gbayagbaya wípé àwọn tí wọ́n ń pa àwọn yìí ibi tí wọ́n ti wá òyà wọn o nítorí pé wọ́n pa nínú ọmọ òun náà Sẹ́ríkì tìlú Ìbàdàn tó jẹ́ olórí Fúlàní ó mà sọ̀rọ̀ tẹnu ẹ bàbá wa Ọọ̀ni rìsádẹ̀ wàá sọ̀rọ̀ tó pọ̀ tí wọ́n ti pe gbogbo oníṣẹ̀ṣẹ̀ níjà wípé àkókò tó báyìí ẹni tó bá ní Egbé ẹ lọ gbégbé ọ̀hún wà ẹni tó ní gbètùgbètù ẹni tó ní àfọ̀ṣẹ wọ́n ní àkókò tó báyìí wípé tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá pé àfẹ́ kìíní ọ̀hún mọ̀ wọ́n wá ti pe gbogbo ẹni tó lágbára tó lóògùn tó léèkàn tó lẹ́nu gbogbo ẹni tó ní níta ń pè ní nǹkan lè bàbá ńlá bàbá wa wọ́n lákòókò tó báyìí kẹ́ni gbogbo wa pátápátá ká bọ́ sínú ògbóni o ẹ wo wọn wá fi hàn wá níbi tí àáfàá kan ti jáde ìyẹn Alfulani tó ti sọ wípé òun ṣetán láti bá Sunday Igboho ṣiṣẹ́ wípé tí Sunday Igboho bá ṣetán láti lọ sínú igbó láti lọ kó Fúlàní wọ́n ń dà wá láàmú yìí Alfulani sọ pé àwọn ṣetán láti tẹ̀lé Sunday Igboho lọ nínú èyí tí ìyá Yorùbá Wuyì ti sọ wípé nígbà tẹ́ ni pé ẹ mú lè ẹ tún sọ fún olè wípé n tó jí òun nǹkan rẹ̀ ní onígbà tí aláàfẹ́ lọ bá wọn bandit jà tí Alfulani tọ́jọ́ mọ́ Fúlàní ti ká lára rẹ̀ torí kí Sunday Igboho mú un lọ́wọ́ ó ní sẹ́ẹ̀ ti mọ̀ pé àṣírí ogun tá a fẹ́ jà òun náà láti tú sí gbangba yìí ó ní kì í ṣerú Sheikh àfa Alfulani òun náà ni ó wá tẹ̀lé Sunday Igboho lọ ṣiṣẹ́ ẹ wo ọ̀rọ̀ pọ̀ nù kíní ọ̀hún tí wọ́n fi fọ́nrán ọ̀hún hàn wá bàbá wa Ọọ̀ni rìsà ó ti gba gbogbo ọmọ Yorùbá tó ní kíní àwọn bàbá àbàwà lọ́wọ́ ó lẹ́ni tó ní ọ̀fẹ́ ẹni tó láfọ̀ṣẹ ẹni tó ní gbètùgbètù ẹni tó ní máa sùn tí wọ́n sì máa sùn lójú ẹsẹ̀ ó ní àkókò tó láti jẹ̀jà ọ̀hún wọn wá rọ gbogbo wa níyànjú wípé ká finú ṣọ̀kan níbẹ̀ náà ni wọ́n ti play èyí tí àfáà wa Sheikh Labib sọ wípé ọ̀rọ̀ tó ń bẹ́lẹ̀ yìí àfi ká fọwọ́sowọ́pọ̀ láàrin ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ká lè kẹsẹ̀ járí lórí ètò ọ̀hún lórí ìgbójú agan sí ètò ìgbésùmọ̀mí nílẹ̀ Yorùbá níbi tí ọmọkùnrin kan ti sọ pé ohun tí ń sọ pé n tó yẹ ká ṣe náà nù ká lè ṣẹ́gun kínní yìí ká gbé tẹ̀lẹ́yàmẹ̀yà tàbí ẹlẹ́sìnjẹsìn ká gbé tìṣẹ́gbẹ́ kan ọ̀rọ̀ pọ̀ ń bẹ nínú èyí tí wọ́n fi hàn wá ẹjá farabalẹ̀ òwòde parí ni o ká ṣíà ẹ̀ nítorí pé àwọn kan ń sọ wípé kí Ọọ̀ni rìsà ṣe njó ti pé àwọn ènìyàn bàbá wa Ọọ̀ni rìsà wọ́n ti pe gbogbo ọmọ Yorùbá bẹ́ẹ̀ gẹ́gẹ́ ìjà tó ń bẹ láàrin Mewolaka àti Yeye Dara ọ̀run lágbáà ni tọ́ bàbá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá bàbá yìí lólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button sí àwa ń bẹ̀ yín ni o bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá mọ́ gbàgbé o láti ti àgbo pélébé kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́
òní ò máa rán yín létí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò ẹjá ti aago ọ̀hún ẹjá pèkálẹ̀ ẹjá ṣíà ẹ̀ ní gbogbo ibi tí ọmọ Oòduà wà àwọn tí wọ́n ń sọ pé kí ni Ọ̀nìrìṣà sọ kàn lè rí i pé bàbá wa Ọ̀nìrìṣà ti gbégbèsè fún gbogbo ọmọ Yorùbá ní tilé tòkó ẹjá ṣíà ẹ̀ ẹ tẹ subscribe button síbẹ̀ ẹjá gbọ́ bó ṣe ń lọ ẹjá máa bí tòun bọ̀. Mewolaka gbogbo nǹkan báyìí ṣẹlẹ̀ ìwọ tún bọ́ síta pé irọ́ ni ó yẹ kán kí mùsùlùmí kú oríire kí ni ṣé ní northern part of Nigeria a kì í rí wọn pé tó bá ti pààyàn tó bá ti fi ṣe iye rádaràda wọn Allahu Akbar ni wọ́n máa sọ sọ́ọ̀tà bọ́ síta ó ní ẹranko ni wọ́n ṣé ọmọ iye ọdún tí àwọn sheik àti chief imam ní north tó ti bọ́ síta lórí ọ̀rọ̀ terrorist lọ ilé tó wá ṣẹlẹ̀ báyìí ó ti wá gbé parí ó ti wá fẹ́ máa sọ wípé Allah ti vindicate àwọn mùsùlùmí òpònú jọ ṣé àwọn tó ń pààyàn tó bá ti fẹ́ pààyàn Allahu Akbar ṣé ní orúkọ Jésù ni wọ́n sọ àbí eriwo yà òun ni àṣewá ní bìlífù yìí pé mùsùlùmí ni wọ́n àbí gbogbo ibi tí wọ́n ti àtáàkì ní northern part tí wọ́n ń gbé fídíò jáde ókè ẹjẹ́ àsọ ti Kwara wọ́n bá yẹ ṣọ́ọ̀ṣì tán ti dáná sun kí ni nǹkan tí wọ́n sọ nígbà tán lọ sí fíléèjì tán dáná sun wọ́n tán kó wọn lọ wọ́n náà sọ wípé wọ́n ní láti gbà fún sharia kán dẹ̀ máa sọ kán change kán become an Islam by fire by thunder wọ́n ní wọ́n kọ́kọ́ ń kọ́ wọn ní ọ̀nà doctrine bó ṣe máa kírun ìgbà káràdú sọ wípé àwọn ò kọ́ òun náà padà lọ pa wọ́n Mewolaka inú ayé ìkọ́ ló wà ó sọ̀rọ̀ ni. ṣé èdè ó dì kejì ìgbà tí Mákindé lọ rí wọn ṣó padà bọ́ síta rabaraba pé Mákindé náà fẹ́ rí tá padà máa gbọ́ online wọ́n ní wọ́n dìmáàdì fún 1 billion gbogbo wa dẹ̀ mọ̀ pé bọ́n ṣe máa ń dìmáàdì káàkiri nìyẹn ṣé rọ́ ni Mewolaka ṣé o fẹ́ sọ wípé o ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ pé tó bá ti terrorize àwọn èèyàn tó kidnap wọ́n máa ń dìmáàdì fowó torí ó ti wá ń jọ irọ́ létí ti ẹ̀sìn torí o fẹ́ ṣàbòsí ẹ̀sìn o fẹ́ sọ wípé irọ́ ni gbogbo wa pa àtijọba ń sìn ṣé orí kò ti ṣẹ̀sìn ṣé orí mojoojúmọ́ ló ń para ẹ o ti fi ra ẹ hàn o ti jẹ́ ká mọ̀ wípé ọ̀tọ̀ ló rìn láàrin àwọn abiyamọ ilẹ̀ kó o tó àjíire ojú èdè máa bó fún nǹkan tó ṣe. àbí kò yẹ ṣé ó ti nígbà tó kidnap any one of them tí wọ́n béèrè ransom wọ́n wá dìmáàdì fún 1 billion ìyẹn kìíní ẹlẹ́ẹ̀kejì wọ́n ní kọ́kọ́ oúnjẹ wá Mewolaka etí inú ẹ fọ́ títa ẹ ò gbọ́ràn àbí ní Èkìtì some months back wọ́n kidnap màmá arúgbó wọ́n bá sùn títí ìyá yẹn kú sábẹ́ wọn gbogbo media house ní Nàìjíríà ló gbé ìgbà tó ní káwọn á gbé òkú ìyá wọ́n dìmáàdì fún oúnjẹ wọ́n dìmáàdì fowó wọ́n dìmáàdì fún cigarette drug oríṣiríṣi wọ́n tún wá ṣe paríparí ẹ̀ wọ́n wá dìmáàdì fún virgin kan mú virgin wá. Mewolaka ṣe fẹ́ sọ fún wọn pé wọn ò fún àwọn wèrè yẹn ní virgin kó tó release òkú yẹn àbúrò wípé gbogbo wa lásùn tọpọlọ wá dorí kodò gbogbo wa la mọ̀ pé wọ́n lọ fún àwọn terrorist ní virgin ọmọ wo ni virgin tí wọ́n lọ fi ṣàgbákò tán fi rúbọ òfò àtàdánù yẹn kó máa rónìkùn Nàìjíríà Èkìtì state government sori pé ògbọ́n sori pábòsí bàtì ẹ jẹ́ alábòsí yẹn ò ní kejì inú àbòsí owó afẹ́fẹ́rẹ́ bọ́ síta oní God has vindicate o ní 1 billion obìnrin yẹn sọ wípé irọ́ ni oúnjẹ ó ní irọ́ ni ó wá ní pátápátá parí ẹ̀ wípé sharia kò dìmáàdì fún sharia kó ro gbá lẹ́nu ẹ̀ tó bá jẹ́ wípé nǹkan tó sọ yẹn irọ́ ni kó lè má mọ̀ páwa kan ní ọpọlọ jù ẹ lọ Ọlọ́run á yọ ẹ lórí ọ̀rọ̀ yìí wọn ò ní sí lára àwọn tó máa fi kó fáìlẹ̀ ọ̀rùn tó wà nílẹ̀ ilẹ̀ Yorùbá torí tó bá continue with the way you are doing now wàláì àwọn tó fẹ̀yìntì nínú ẹ̀sìn mùsùlùmí by the time tí ọmọ Yorùbá bá ṣe tán pẹ̀lú ẹ̀ wọn ò ní lè gbà ẹ́ lẹ̀ wọ́n á fi ẹ́ kó fá ọ̀rọ̀ tó wà nílẹ̀ torí aṣojúràn ló ṣe àtọjúbọ̀ ló ṣe mi ò sọ wípé o ṣe jẹ́ mùsùlùmí ṣùgbọ́n téèyàn bá ń ṣe nǹkan èèyàn máa forí pípé ṣe wó ra ẹ̀ náà wá máa rùn wá máa bùtì nínú ooru burúkú nu Nàìjíríà ẹni tó waṣọ tó fẹ́lẹ́ gan ń gbé fàánù kiri ìwà wá kan àkànpọ̀ bí àlùbọ́sà wàá wá dàbí eégún gbáríyẹ̀ wàá máa bùtì ìṣẹ́jú kan gbogbo ọjọ́ tó bá ti bọ́ sọ̀rọ̀ náà ẹ ò ṣẹ̀ṣẹ̀ ò sí ilé látàrí oṣù lọ́sọ́kò gbẹ́nu òṣì lọ èmi dára mi sí ní Nàìjíríà mo ní fàn kókó ṣì dànù owó ń bọ́ síta wá ń sọ fáwọn èèyàn wípé wọn dìmáàdì fún sharia kóró gbá lẹ́nu ẹ tí wọ́n bá dìmáàdì fún sharia over 24 days tí wọ́n ti dìmáàdì fún kínní ẹ̀ tí gbogbo everybody ti complain nígbà tí wọ́n wá rí wípé àti gbogbo league imam àti chief imam àti gbogbo àwọn olóríire ẹlẹ́sìn mùsùlùmí tó ń darí ẹ̀sìn nílẹ̀ kóòtù àjíire ilẹ̀ Yorùbá tó ń jẹ́ ojúlówó ọmọ kan tó mọ̀ òtítọ́ àtòdodo nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n wá kọ síta wípé àwọn ò fọwọ́ sí gbogbo nǹkan tí àwọn terrorists tó demand àtowó àtọ̀pá àti sharia wọ́n láwọn ò wà in support àbálòkò tó ọjọ́ méjì sí
wọ́n wá ní kí woman ṣe fídíò síta wípé àwọn ò béèrè gbogbo kinní yẹn irọ́ ló ń pa. Ìjọ tí wọ́n ti sọ tán ti káwọn pípù yẹn lọ tí a ti ń pariwo kinní online kí ló dé tó ṣe ti gbé woman jáde bí i the 3rd or the 5th day or 1 week after wípé irọ́ ni o àdìmáàdì fún gbogbo kinní kí ló dé tán dúró kí gbogbo everybody kan sọ wípé irọ́ àti Christian àti oníṣẹ̀ṣe àtọba àti ìjòyè àti ìjọba àní gbogbo nǹkan tó dìmáàdì àní fún wọn. Àwọn ọmọ àlè Gúmi àárín wa tó ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú wọn wọ́n wá sáré lọ bá wọn kí wọ́n sọ fún wọn kán yí ẹnu padà gbogbo wa mọ géèmù tó ń lọ ìwọ wá sọ wípé obìnrin yẹn òun ló sọ pé kínní ó ti vindicate ní ọ̀dẹ̀ ni ẹ́ kó o dẹ̀dẹ̀ ń ṣọ̀dẹ̀ àbòsí ni ẹ́. Mewolaka ojú gbà wá tì fún ẹ gbogbo àwa ọmọbìnrin gbogbo àwa ìyá you a disgrace to us lórí fídíò òfò tó ṣe síta. Ìjọ wo ló become a Muslim tó gun dé tó ẹ̀yin èèyàn ẹ̀ fúnra ni o. Mewolaka ẹ̀sìn mùsùlùmí ó ti gbòdì lára Mewolaka o. Ẹ̀sìn ti gbòdì lára gẹ́yìí o ó ti ní lára o torí tí ò bá ní ẹ lára ó kì í rárá fi balẹ̀ kó tiẹ̀ máa rárá fi wòye nǹkan tó bá ń ṣẹlẹ̀. Ok mama principal wà ní dungeon àwọn terrorists wọ́n gbébọn sí létí lótìtọ́ this time around wọ́n jẹ́ ká rí traces ìbọn yẹn ṣùgbọ́n Mewolaka àwọn nǹkan tí kò yí ẹni mo ní kí wá pàkíyèsí ẹ̀ sí o ṣé o rí bó ṣe fòfẹ́rẹ́ tó sáré bọ́ síta ẹ̀ you are a disgrace to yourself. Ojú dẹ̀ gbà mí tì fún ẹ wípé o ní o ti bímọ o marry àbíyamọ ni ẹ ìbàjẹ́ kó jẹ́ ìwọ ló wà lọ́dọ̀ àwọn terrorists yẹn àbí lára àwọn ọmọ ẹ̀ ìkànnì ẹ̀ náà. Ara àwọn fídíò tí woman yìí ti ṣe jáde àti other sister tí wọ́n pọmọ sẹ́yìn gbogbo wa la rí wípé àwọn terrorists máa ń gbọ́pàá sí wọn lẹ́yìn. Ẹ fàyèrà balẹ̀ kẹ́ gbá analysis kẹ́ gbá láyé mi o àti wọ Mewolaka ẹ bá mi share fídíò ìkódọ́dọ̀ ẹ̀ torí ìdí ló fi máa ń ronú. Ẹ̀yin ò lè máa kó gbogbo wèrè láti orí dé kánẹsẹ̀ kó o gbogbo ẹ̀ mọ́ra kó wá rò pé ọpọlọ ya straighten orú ti mú ẹ lọ́pọlọ o ò lè dánú rò mọ́ wo bó ṣe sọ̀rọ̀ ẹ̀ di ránhunrànhun o ò jọyàn o ò jọ eégún àmọ́ bí tá a lè place ẹ símọ́ láàrin àwọn ọmọ kó o tú original ilẹ̀ kó o tú àjíire torí ìmúra ẹ ti gbòdì gbogbo nǹkan ẹ̀sìn mùsùlùmí ti gbòdì lára ẹ ṣé o rò wípé gbogbo ránran tó kó sí tó o jọyàn ó dàbí ẹranko o jọ eégún ó wùyàn nílẹ̀ Yorùbá kí tiẹ̀ lórúkọ mùsùlùmí ẹ̀jàre kí lè máa pè é ojú tún gbà mí tì lẹ́ẹ̀kan sí fún ẹ Mewolaka fídíò jáde tàì jáde ó dẹ̀ ń jẹ́ kó máa bú kókó fẹ́ máa jẹ́ kó máa béèrè wípé ìran wo ló ti wá àbí àwọn fámìlì ọmọ ilẹ̀ bo ni ẹ nílẹ̀ kó tó àjíire ilẹ̀ Yorùbá ìran ire ló ti wá ṣe bá wà tá a jọjọ́ ọmọ ìran kan náà rèé Iléṣà tó ti wá wọ́n gbájúmọ̀ wọ́n gba láfẹ̀ olóríire ẹ̀dá lọmọ Iléṣà àwọn ọmọ Iléṣà ọmọ olóbì kan wọ́wọ́ tiri wọ́ ọmọ olóbì kan wọ̀wọ̀ tiri wọ̀ wọ́n lélẹ̀ tó bá jẹ́ tẹni awọ̀ sẹ́rù ẹni èyí tí ò bá jẹ́ tẹni irú wọn wọ̀ sínú igbó ẹranko burúkú ló máa ń múrú wọn jẹ wọ́n ní kò sí nǹkan tó ń fọ̀gẹ̀dẹ̀ ṣe nígèṣà lúléṣà ẹ̀yẹ̀lẹ̀ jẹ́ Iléṣà ìjẹ̀ṣà rú máṣọṣẹ ọ̀tàlà bó ṣe àwọn olóríire ẹ̀dá adùnbárìn adùnbátò ó dẹ̀ fẹ́ sọ wọ́n lórúkọ tí ò ṣe tiwọn pẹ̀lú àbòsí ayé òfò tó wà kò jẹ́ kó ọpọlọ ẹ pé mọ́ ó rò wípé gbogbo rùnrùn tó ń kó sí tó ń gbá yìí kiri ilẹ̀ ó rò pé òun ni wọ́n fi máa wọ ọ̀run òun ni Allah fi mọ̀ wípé òun ṣe ẹ̀sìn eye service náà pé àwọn tó bá nínú ẹ̀ṣẹ̀ tán bí sínú ẹ̀ṣẹ̀ tán há wọn ní ìgbà tí wọ́n rí òtítọ́ àwọn gan ti ṣí ojú Mewolaka gbábòsí lọ kó ṣì dànù ṣùgbọ́n wá gbálàyé mi tán àwọn fídíò tí àwọn sisters wọ̀nyí ti ń release àti Mr. Oyedoku tí wọ́n gé orí ẹ̀ ṣé ẹjọ́ ṣé àkírí bó ṣe gbé ìbọn sí ẹ̀gbẹ́ tí wọ́n báyìí ókè kó o lè mọ àtẹ̀yìn èèyàn mi ká lè mọ kúlẹ̀kúlẹ̀ àwọn ọ̀rọ̀ yìí kí ló dé tó ṣe jẹ́ pé ìgbà tí wọ́n ní kí woman yìí wá deny àbí kó debunk kan tó kọ́kọ́ bèrè at the beginning kí ló dé tó ń gbébọn sí létí this time around. ìgbà tí woman yìí tún máa sọ̀rọ̀ lọ ó ní ijó tó ṣe fídíò yẹn bóyá náà ó lóun ló pé 24 days tó ti wà ní dungeon of terrorists 24 days láti 24 days ago ní ọ̀rọ̀ yìí ti jáde o tó ti ń jẹ́rìnrìn wọ́n kọ́kọ́ bọ́ síta wọ́n ní àwọn kọ́kọ́ fẹ́ ṣe meeting pẹ̀lú gọ́fúnà tó jẹ́ sí wípé ṣé Mákindé padà bọ́ síta pé òun ó ti lọ rí wọn o àbí kò lọ rí wọn ìwọ àtẹ̀mí mọ̀ wípé ó ti lọ rí wọn. ẹ̀yìn ìgbà tí wọ́n dìmáàdì fún gọ́fúnà mo bọ́ síta
mo ní kíní yóò make sense. Ṣé ẹ rí kidnapping yẹn ó lọ́wọ́ ara lẹ́nu kò dẹ̀ ń ṣe mẹ̀kúnnù àwọn kàǹkà ni. Ó lọ́wọ́ wọn nú ó ti clean jù kò make sense. Ṣé o rò wípé gbogbo ìmúra àti rándanrànjọ tó ń ṣe tó ló gbèsè mọ́ wèrè o rò wípé á mú ẹ lọ sọ́run? Òun ni Allah ń wò ní àbòsí ló ṣe kàn fìyà jẹra ẹ̀ o wá fi tìyàn àwọn ọmọ Saudi o jọ àwọn ọmọ Saudi. Pẹ̀lú ìmúra àti borí òfò tó ń bò látẹ̀ ìkànnà désàlẹ̀ tó ń wọ sọ́ọ̀sì nínú ooru burúkú o jọ Saudi o tún jọ Yorùbá. Gbogbo àlùbáríkà nǹkan tó jẹ́ Yorùbá lára ẹ̀ ọ̀run wá gbé pamọ́ fún ẹ o wá rí rọrùn o jára ayé o jára ọ̀run o jọ anybody. Yes o ní tìjú. Tó bá jẹ́ bí ọkọ ẹ ṣe sọ pé kó máa múra bí olóbùkú bí ẹni tí nǹkan ti ṣe òun ló ṣe ń fẹ́ then I am very sorry I will tell you the truth he doesn't love you a bit. Ẹ̀sìn òní tó bá fẹ́ fẹ́yàn tó ń ṣe ẹ̀sìn míì tó wá convert kò ní kó ṣí èrè. Mewolaka ẹ̀sìn ti ní ẹ lára. Nígbà tí wọ́n máa sọ̀rọ̀ wọ́n ní wọ́n sọ wípé àwọn bandit sọ wípé kí wọ́n impose sharia law máa gbọ́ bashing here and there. Wọ́n ní àwọn bandit tún sọ wípé 1 billion. Wọ́n ní àwọn bandit tún sọ wípé kí wọ́n ṣí àwọn ẹlẹ́wọ̀n sílẹ̀ tó jẹ́ ara wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Obìnrin principal tó wà nínú igbó she's just a woman like you and I tó lọ síbi oúnjẹ òòjọ́ ẹ̀ kò gbà kò tí ìbò kò dìbò kò gba palliative kò dìtẹ̀ ìjọba kò bá ìjọba jà kò mọ bó ṣe jẹ́ ó kàn lọ bí iṣẹ́ ẹ̀ ni àwọn bandit dẹ̀ wá gbé òun kọ́ ló ṣe o ìjọba làwọn bandit fẹ́ bájà ṣùgbọ́n òun ló ń pay price òun náà tún gbé ìbọn lé lórí tán ní kó sọ̀rọ̀ wípé àwọn ò bẹ̀rẹ̀ sharia law o àwọn ò dẹ̀ béèrè 1 billion àwọn ẹlẹ́wọ̀n làwọn ní káwọn tú sílẹ̀ bó tiẹ̀ jẹ́ wípé ẹlẹ́wọ̀n tó ní kán tú sílẹ̀ náà kò ń ṣara ẹ̀ nítorí tán bá tú wọn sílẹ̀ náà àwa náà máa dà láàmú ṣùgbọ́n ìyẹn kù sọ́wọ́ ìjọba tó mọ bó ṣe máa fi ogun òtòlótó kọ́mọ báwọn aráabí ṣe máa délé àwa ò mọ̀ nípa ohun tá a mọ̀ ní wípé a fẹ́ kí wọ́n délé láyọ̀ àti àlàáfíà bí ìyàwó àti àbí bí ìyá àbèjì àbúrò Adédìbú ṣe dé ilé ní ayọ̀ àtàlàáfíà. Number 1 mo kí gbogbo ẹ̀yin mùsùlùmí mo kí yín kú oríire. Ẹni tí ò bá mọ nǹkan ló máa rò wípé kò ń gbèjà Ọlọ́run fúnra rẹ̀ ọba tó gbèjà ara ẹ̀ ni ọba tó tú orúkọ ara ẹ̀ ṣe ni àìmọ̀kan ní jẹ́ kéèyàn sọ wípé mò ń gbèjà Ọlọ́run. Ṣé wá rí ẹ̀yin ajá olóṣèlú tẹ́yìn choose ti ọ̀rọ̀ wa tẹ́yìn fún ọ̀rọ̀ tiwa ní interpretation just to witch hunt us. Tẹ́yìn competition ẹ wá ṣe rí tí Ọláyínká Bello nígbà tí mo rí tó sign petition tó lòun forward yẹ kò jọ mí lójú torí wípé mo mọ ibi tó ń dùn mo ní sympathy àti empathy fún méjèèjì kọ́lọ́run bá mi ṣàánú ẹ̀ kó wòsàn kó múnú ẹ̀ dùn tí bọ̀dá Sunday Adéníran àbádéwálé Adéníran ló jọ méjì wàláì ibi tá a bá rò pa ti máa bá ọgbọ́n tá a bá bá a gọ̀ òṣèlàwí torí mo rò wípé òṣèlú làákàyè ni bọ̀dá yẹn practice bí mo ṣe rí orúkọ wọn bọ̀ mo ṣe fún wọn ní definite benefit of doubt wọ́n kọ orúkọ wọn sí ni wọ́n mọ̀ nípa ẹ̀ torí kò gbọ́dọ̀ jóun. Mo ní season 1 mo ní when you were going I repeat when you were going when the person is being kidnapped somebody shouted àbúrò Adélabú ni o. Fortunately there was a video there season 1 when they were being rescued. Fortunately there's a video there. There was a video there rather season 2. Where will the season 3 come? Ẹ wá ní kàn invite me, kàn interrogate me wípé mo máa mọ̀ nípa terrorism and banditry. Just because ẹnu tí mo fi campaign fún ẹ̀yin APC ẹnu tí mo fi pariwo ọmọ wa ní ẹjẹ́ ó ṣe Tinubu
tí mo fi sọ wípé Jagaban for life, tí mo fi kéwì, tí mo fi ṣe gbogbo ẹ̀. Ẹnu ọ̀hún náà ni mo fi sọ wípé anytime tó ń bá disappoint wa, màá hold wọn accountable. Èmi fúnra mi á bọ́ síta. I will join the masses to remind them of all their promises, which I'm doing. Go and learn. How many people have you won over? You've succeeded in making people more angry. And you succeed in making people hate them. And you go laying sides and want public against you just because of the peanut. One rate in because they know you are bootlickers. Hello Joko, a petition na water na go right there. Okay, somebody invite me back. Somebody ní kí wọ́n sọ̀rọ̀ nípa banditry. Àwa tá jọ ṣe Mr. Adéwálé Adéníran ṣe mọ̀ pé mo rí yín l'Abuja. Àjọ ya photo. Ó ní láti jẹ́ pé láti nígbà yẹn la jọ ń ṣe banditry, ìgbà yẹn la jọ ń ṣe kidnapping. I won't be surprised tí Rufai Oseni tó bá di favorite wọn lọ́la, because the guy has something upstairs. You know, you think he's about attacking somebody on their behalf. Ẹ̀yin tí ẹ rò wí àwọn tẹ́ rò pé ń ṣiṣẹ́ fún ṣù wọ́n gbọ́dọ̀ pè yín. You are only succeeding in making them to look like government government tó ń victimize. Bẹ́ẹ̀ ṣe ń paint wọn the way they call for arrest everybody tó bá ti speak out, tó bá ti sọ̀rọ̀, tó bá ti criticize. You are only succeeding in making Tinubu and others to look like bullies, dictator and tyrannies. Wọ́n dẹ̀ rán yín nírú iṣẹ́ bẹ́ẹ̀. Ìgbà yẹn lẹ wá fẹ́ wé banditry mọ́ mi lẹ́sẹ̀, orí yín ò pé. Làákàyè lẹ́ni olódo nìyí. My suggestion is kí àwọn tẹ́ rò wípé ẹ̀ ń ṣiṣẹ́ fún kí wọ́n pè yín, kí wọ́n orientate yín. That is why they will abandon the likes of you and choose Reno Omokiri. That is why they will abandon the likes of you and go to opposition to look for somebody who is more resourceful, intelligent, and add something to deliver back, and add something to put on the table. Not bootlickers like you, not scavengers that will be knocking from offices to offices near Abuja. You know, these people want resourceful people. Ṣé mo pé orúkọ mi wà lára list campaign bóyá àwọn principals wà ló rán mi níṣẹ́ ń gbà yẹn torí láròjiyàn just because mú interpretation based on assumption and call letter. Iṣẹ́ tán rán yín nìyẹn. Is that campaigning? Is that PR? Is that we're not sub-appointed media boys in just because of 20,000 naira? Àlọ́ tó gé ọmọ Léfì ẹ̀gbọ́n nǹkan tí mo sọ. Mewolaka pẹ̀lẹ́ kí tiẹ̀ lórúkọ mùsùlùmí ẹ̀jàre kí lè máa pè é. Ojú tún gbà mí tí lẹ́ẹ̀kan sí fún ẹ Mewolaka. Fídíò jáde tàìjáde ó dẹ̀ ń jẹ́ kó máa bú kó fẹ́ máa jẹ́ kó máa béèrè wípé ìran wo ló ti wá. Àbí àwọn fámìlì ọmọ ilẹ̀ ibo ni ẹ nílẹ̀ kó tó àjíire ilẹ̀ Yorùbá. The League of Imams and Alfas in Yoruba land on Monday distanced itself from any organization or individual whose teaching promotes division, hatred, extremism, intolerance, discord, or any ideology contrary to the Quran and Sunnah in Nigeria. They insisted not to support any organization or individual promoting division contrary to the Quran and Sunnah, saying such organization or individuals cannot speak on their behalf. This was contained in a statement jointly signed and released in Ibadan, the Oyo State capital. It was jointly signed by the President of the League and Chief Imam of Ekiti State, Jamiu Kewulere, Vice President and Chief Imam of Ogun State, Saadulayi Bangbola, Life Grand Patron and Chief Imam of Oyo State, Abdulgani Agbotomo Kekere, Chief Imam of Osun State, Musa Animashan, Chief Imam of Ondo State, Abdul Hakim Akorede, and Chief Imam of Ikorodu Division and Chairman Rabita Lagos, Shefiudin Ademoritan. Ẹ ṣé.
gbogbo yín yẹn God bless you. Ẹ ṣé thank you. Ètò ẹ̀sìn mùsùlùmí lọ́dọ̀ tèmi yèyé Daran gbogbo ẹ̀sìn ni mo fara mọ́ ṣùgbọ́n àwọn ẹranko tó ti darapọ̀ máàrin wa ẹ jẹ́ ká yọ wọ́n dànù bẹ́ẹ̀ ní yọjìgá. God bless you. Family PA allegedly linked to kidnappers in abduction of ex-minister Adelabo's sister. Police. The Oyo State Police Command has revealed that a personal assistant attached to a member of the family of former Minister of Power Adebayo Adelabo allegedly worked with kidnappers who abducted his sister and 2 children in Ibadan. Òtítọ́ ọ̀rọ̀ pọ́nbélé tó ń ṣẹlẹ̀ òun lẹ́gbọ́n yẹn Chief Sunday Igboho ló ṣiṣẹ́ yẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe pè mí tán ṣe àlàyé fún mi. Lára àwọn ọlọ́pàá tó wá láti Àbújá tí wọ́n wá sí Ìbàdàn tí wọ́n dẹ̀ ní pé òkè a kì í kọjá níwájú ilé ọba ká má kọba tí wọ́n lọ sọ́dọ̀ Chief Sunday Adéyẹmọ Igboho lọ sílé wọn láti kí wọn láti fọ̀rọ̀ jomi tó rọ̀ ọ̀rọ̀. Ibi tí ọ̀rọ̀ yẹn ti ń ṣẹlẹ̀ ní Chief Igboho ti wá sọ fún mi pé kí ni àwọn ìgbésẹ̀ tẹ́ ti gbọ́ ǹjẹ́ gbé ní information further lórí ọ̀rọ̀ àwọn sister Adelabu tí wọ́n jí gbé àtàwọn ọmọ yìí. Òṣà wá jẹ́ kó yé àwọn ọlọ́pàá yẹn látàbújá o wípé ìgbésẹ̀ ń lọ burúkú ń bẹ̀ àwọn dẹ̀ ti fẹ́ gbá wọn mú báyìí. Ṣebí opposite Laurel Hotel ni ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ ṣebí rí building yẹn bí wọ́n ṣe wo. That is just that. Ìgbà tí àwọn boys òṣà tí wọ́n ṣiṣẹ́ yẹn tán ti gba gbogbo information àwọn ni wọ́n wá sọ fún àwọn DSS tó wá kí wọn àwọn ọlọ́pàá látàbújá wípé ibi báyìí ó yẹ ẹ lọ bẹ̀ tẹ́ bá ti débẹ̀ àwọn tẹ́ bá ti mú ẹni báyìí ẹ ṣe báyìí ìfọ́tí olóyì mẹ́ta ẹ kó fún láìláì mẹ́ta ní kẹ́ fún nífọ́tí ajábọ̀ á ṣàlàyé gbogbo bí ọ̀rọ̀ ṣe jẹ́ and exactly bí òṣà ṣe sọ bẹ́ẹ̀ náà ni àwọn ọlọ́pàá ṣe carry everything out àti àwọn boys Ìgbòho gbogbo kìíní yẹn dẹ̀ lọ nírọ̀wọ́ ìrọ̀sẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní jábọ́ wọ́n dẹ̀ kó gbogbo nǹkan tó yẹ kán kó ṣùgbọ́n ká lè mọ̀ wípé ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ mo ní ká jẹ́ dúró kẹ́kùn dúró ká wá fi ìrù ẹkùn ká fi lájá lọ́wọ́ ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ ẹ lè ti máa ṣe ní northern part of Nigeria kẹ́ máa mú jẹ ọmọ àdùbúlẹ̀jà òun ní ìran àwa ọmọ kóòtù ajíire ilẹ̀ Yorùbá ṣùgbọ́n tẹ́ bá sún wa kàngiri ohun tẹ́ máa bá ẹ̀ ní láìkẹ́ tẹ̀lé mi kó wá wo fídíò ẹ̀yin ọmọ kóòtù ajíire Yorùbá ẹ ṣe bẹ́ẹ̀bẹ́ o ẹ ṣe bẹ́ẹ̀bẹ́ o ẹ ṣe bẹ́ẹ̀bẹ́ o alẹ́ ń ṣe bẹ́ẹ̀bẹ́ ẹ jẹ́ kí inú mi dùn ẹ jẹ́ kó máa lo bẹ́ẹ̀ kó máa ṣe kí ni kó máa lo bẹ́ẹ̀ tẹ̀lé mi wá wo fídíò. Ndojú ẹ̀ báyìí ṣẹ́ ti rí inú tèmi dùn ayọ̀ mi dẹ́kun òun ni mo ṣe ń tẹnumọ́ wípé both the state government and the federal wọ́n mọ̀ wípé starting la máa ń ní starting bàbá yẹn sùn tá à ń jí kíní yẹn á máa wálẹ̀ lára wa ẹ má jẹ́ ó wálẹ̀ o ẹ má jẹ́ ó wálẹ̀ o
because ìwọ́de wọ́rọ́wọ́ mi ò ní ká wọ́de ká bá nǹkan jẹ́ ká àtàkì èèyàn bẹ́ẹ̀ ṣe ń ṣe wọ́rọ́wọ́ yìí is a very powerful message to the state government and to the federal ẹ̀yin lẹ́ẹ̀mọ́ yìí nǹkan tẹ́ ń ṣe nǹkan tẹ́ ń ṣe ìwọ̀nba yín tẹ́ ń bọ́ síta tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń ṣe ìwọ́de wọ́rọ́wọ́ you are sending a very powerful message both to the state government and the federal wípé ẹ ti ṣetán láti ṣe kí ni bèrè ikú tó pa bàbá wa lọ́wọ́ àwọn ọmọ àlè terrorist tí governor tí state àti federal bá ti kùnà àti rí pé wọ́n ti kùnà wọ́n ti disappoint ara wọn the whole wide world knows wípé failure ni wọ́n láti protect ẹ̀mí wa àti dúkìá wa àwa náà ti wá ṣetán báyìí láti ṣe kí ni láti protect ẹ̀mí ara wa ẹ wá gbọ́ ẹ̀yin ìran mi wọ́n ní ìran ọmọ kó o tún ajíire ìran ọmọ Yorùbá wọ́n ní ọmọ àdùbúlẹ̀ ìjà níwọ́ ọmọ àṣàlọ̀ṣàlọ̀ kó tó jà ẹ wo iye ọdún tó tẹ́ pa wá tá a ti ń káwọ́rọ̀ tá a sọ pé kò sí ẹjẹ́ àṣà máa endure ẹ má jẹ́ àbá nǹkan jẹ́ ẹ má jẹ́ àṣegbá gbogbo bá ṣe ń pariwo àwọn àgbààgbà wa mú wa mọ́lẹ̀ ìgbà tó wá ń sọ orí àwọn ọkọ wa lọ́rùn wọn báyìí tó kó àwọn ọmọ 2 years 3 years tó kó sáhàámọ́ ṣé ara gbogbo wa ò balẹ̀ kí ó má lè máa continue láti máa ṣe kíni láti máa sórí àwọn ọkọ wa sọ̀kalẹ̀ ẹ jẹ́ ká máa ṣèwọ́de wọ́rọ́wọ́ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Pastor Samson ní ìlú Àkúrẹ́ tẹ́ ẹ kó gbogbo àwọn èèyàn jáde tẹ́ ṣe ìwọ́de wọ́rọ́wọ́ we are super proud of you sir ẹ bá mi share fídíò ìkódọ́dọ̀ wọn ẹ̀yin mẹ́mbà gbogbo on behalf of gbogbo àwọn ọmọ kó tún ajíire original ọmọ kan lókè òkun I am representing them and we are saying thank you sir ẹ ṣé ẹ má relent o gbogbo ìgbà tẹ́ bá lè máa ṣe ni kẹ́ máa ṣe ìwọ́de wọ́rọ́wọ́ ni ó nice gan ni ṣe rí ìwọ́de tí ẹ̀ ń ṣe wọ́rọ́wọ́ yìí ẹ̀ mọyì ẹ̀ bàbá ńlá powerful message àròkò òun lè fi ránṣẹ́ sí àwọn northern part of Nigeria àti state and federal government wípé ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ kájá dúró kẹ́kùn dúró káwá fi rù ẹkùn ká fi lájá lọ́wọ́ ó ti pẹ́tẹ́ tí í ṣe fún wa tá à mú mọ́ra ọmọ dùbúlẹ̀ jà ní wá ọmọ ṣàlọ̀ṣàlọ̀ kó tó jà lélẹ̀ níbi tá a bá dé àgbà kẹ́nìbọ̀dì kó wá máa pa wá lọ́kọ àṣòfò ọmọ mọ́ níbi tá a bá dé òun ni ìwọ́de yẹn wípé tí gọ́ọ̀mẹ̀ntì both the state and the federal and the northern leaders and elders tí wọ́n sponsor àwọn terrorists tó ń kó wọn wọlé tó sọ di source of living wọn kí wọ́n lọ sowó agbẹjẹmọ́wọ́ àròkò lẹ́yìn náà ń pa sí wọn ṣebí wọ́n pàròkò orí bàbá Oyèdòkun fún wa ẹ jẹ́ káwa náà fàròkò ránṣẹ́ sí wọn ṣùgbọ́n àwọn ò ní behave like an animal bí ẹranko bíi tiwọn bẹ́ẹ̀ ṣe ń ṣe ìwọ́de wọ́rọ́wọ́ yẹn is very very powerful mọ how powerful it is ẹ continue ẹ má jà relent o ẹ má jà relent o ẹ̀yin cns àti sẹ̀lẹ̀ ẹ̀yin white garment churches mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ ń gbàdúrà ní church tẹ́ ẹ̀ ṣe wá sí tẹ́ ẹ̀ ń fún wọn ní information kọ́ ní kálukú bí àsálà kò tí ì tó ọ̀rọ̀ yìí ò yọ yín kúrò ńbẹ̀ ó níye àwọn church yín tí wọ́n ti kó lọ ó ní iye tó ti pa nínú white garment church olùṣọ́ àgùntàn wọ́n gbé lẹ́nu ọjọ́ mẹ́ta iná ìbámu mọ́ sísà kan sùn tó ló wà nínú ẹ̀mí ọlọ́jọ́ méje pẹ̀lú màláìkà mímọ́ lára ẹ̀ náà fi kó bá sùn fún it's a disgrace on you white garment church ìgbà tá a máa ń rí yín tí èmi dára ti máa sábà rí ẹ̀yin white garment church tẹ́ máa ń wúlò nílẹ̀ kóòtù àjíire ilẹ̀ Yorùbá gbogbo nǹkan tó bá dé bá wa tẹ́ bá ti ṣe candle light àbí candle night fún èké tí Ọlọ́run bá pè sọ́dọ̀ ọ̀nù yín lẹ́yìn yẹn ẹ wúlò síbi kankan kò síbi tá a ti gbà rí yín lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ wá ṣe bẹ́ẹ̀ ni pé kò dọ́dọ̀ yín ṣé rí gbogbo ẹjọ́ tẹ́ ẹ rò online ẹ kì í ṣe blogger ẹ bọ́ sí gbòòrò kẹ́kọ̀ọ́ wọn mọ́ kẹ́kọ̀ọ́ wọn síta kẹ́ ẹ ṣe ìwọ́de wọ́rọ́wọ́ kẹ́ ẹ sọ̀rọ̀ fún ìjọba wípé ó tó gẹ́ ọmọ Léfì àfẹ́ ikú mọ́ nílẹ̀ Yorùbá à ń dúró dè yín o gẹ́tìrì àjọ pè ní àtàwọn Pentecostal ni ṣe ara àwọn Pentecostal wọ́n ti bọ́ síta à ń dúró dè yín white garment church ẹ má wàá mẹ́mi orí burúkú online ẹ má wàá ríran orí burúkú lórí TikTok gbogbo yín tẹ máa ń jókòó sórí TikTok tẹ máa ń ṣi èrè bẹ́ẹ̀ ẹ bọ́ síta kẹ́ lójú di nífù ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ ó ti mọ̀ náà ó ti mọ̀ wípé ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ mo ní ọ̀rọ̀ yìí ti dójú ẹ̀ onírọ́ ni mò ń pa okay. Ara àwọn fídíò tí wúmà yìí ti ṣe jáde àti other sister tí wọ́n pọnmọ sẹ́yìn gbogbo wa la rí wípé àwọn terrorists máa ń gbọ́pàá sí wọn lẹ́yìn ẹ fàyèrà balẹ̀ kẹgbẹ́ analysis kẹgbẹ́ láyé mi o àti wọ Mewolaka ẹ bá mi share fídíò ìkódọ́dọ̀ ẹ̀ torí ìdí ló fi máa ń ronú ẹ̀yin ò lè máa kó gbogbo wèrè láti ran orí dé kánẹsẹ̀ kó bó gbogbo ẹ̀ mọ́ra kó wá rò ìpín ọpọlọ ya straighten orú ti mú ẹ lọ́pọlọ ṣòro wípé gbogbo ìmúra àti rándanràndan tó ń ṣe tó ló gbèsè mọ́ wèrè o rò wípé á mú ẹ lọ sọ́run ni òun ni Allah ń wò ní àbòsí lòṣù kan fìyà jẹra ẹ o wá fi ti àwọn ọmọ Saudi o jọ àwọn ọmọ Saudi
pẹ̀lú ìmúra àti borí òfò tó ń bò látọ̀ ìkànnà désàlẹ̀ tó ń wọ sọ́ọ̀sì inú ooru burúkú. O ò jọ Saudi, o ò tún jọ Yorùbá. Gbogbo àlùbáríkà nǹkan tó jẹ́ Yorùbá lára ẹ, ọ̀run wá gbé pamọ́ fún ẹ, o wá rí rọrùn, o jára ayé, o jára ọ̀run, o jọ anybody. Yet o ní tìjú. Tó bá jẹ́ bí ọkọ ẹ ṣe sọ pé kó máa múra bí ológun kú bí ẹni tí nǹkan ti ṣe, òun ló ṣe ń fẹ́, then I am very sorry, I will tell you the truth, he doesn't love you a bit. Ẹ̀sìn òní tó bá fẹ́ fẹ́ yàn tó ń ṣe ẹ̀sìn míì tó wá convert kò ní kó ṣí èrè. Mewolaka, ẹ̀sìn ti ní ẹ lára o ti gbé parí ibẹ̀ ní kọ́kọ́ là ń lọ, tẹ̀lé mi wá wo fídíò yìí. Gidigidi èmi fúnra mi tí mo bá yín sọ̀rọ̀ ọmọ mi àwọn kidnapper ẹ̀ àwọn á bèrè owó mo wá sọ pé a ní fún ọ lówó àwọn ṣe àwọn mú ọmọ yẹn bí oṣù méjì ó wà pẹ̀lú wọn àsìkò no cash àwọn bèrè 80 million mo ní a ní fún ọ lówó ọmọ yẹn wà lọ pa ọmọ yẹn a dì sí báyà rí ikú ẹ̀. Orúkọ mi ní Alhaji Yakubu Bello Sarkin Fulani ní Ọ̀yọ́ State. Alhaji, gẹ́gẹ́ bí awuyewuye tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ẹ sì jẹ́ Ṣẹ́ríkí Fúlàní fún gbogbo Ọ̀yọ́ State, báwo ni àwọn ọ̀gbìn báwo ni ó ṣe rí lára yín kí ni àwọn nǹkan tí ẹ̀yin náà. Nǹkan tó ṣẹlẹ̀ yẹn nǹkan tí ọ̀dà ni nǹkan tí ọ̀dà kò ní orúkọ méjì o kódà náà ni. Nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn pé ìjọba náà ni à ń rò ìjọba kó gbé ìgbésẹ̀ lérí nǹkan tí ń ṣẹlẹ̀ kó ní ìpinnu torí àwọn yẹn tí ń ṣe ìbàjẹ́ àwọn ọmọ ẹnìkankan àwọn fi ẹnìkankan sílẹ̀ àwọn tí ń ṣe ìbàjẹ́ gẹ́gẹ́ bí kidnapper àwọn fi Fúlàní lẹ̀ àwọn fi Yorùbá lẹ̀ àwọn fi Haúsá lẹ̀ àwọn fi Ìgbò lẹ̀ tí ara wa nìkan náà mà àwọn tá a jẹ́ ará ìlú pẹ̀lú àwọn tá a jẹ́ ìyá Fúlàní tá a wà nínú ìlú ìsọwọ́sowọ́pọ̀ láàrin wa ká kojú dá àwọn tí ń ṣe ìbàjẹ́ kí Ọlọ́run tú àṣírí wọn ká fún ìjọba ní sọpọ́tà. ní kíni àti ìbẹ̀rẹ̀ ọba àwọn Fúlàní ní Ọ̀yọ́ State ẹ farabalẹ̀ ẹ fi kí ara burúkú balẹ̀ àti ìbẹ̀rẹ̀ ṣì ń wọ́n mọ̀pù lọ́wọ́ torí gbogbo yín lẹ máa ṣàlàyé gbogbo òríjìnà ọmọ kọ́kọ́ tó ajíire ó yẹ bá mi sọ fún ọba àwọn Fúlàní Saki Fúlàní ní the whole of Ọ̀yọ́ State and the whole of kóòtù ajíire ilẹ̀ Yorùbá ẹni gbogbo wọn náà ní àlàyé tó máa ṣe una go explain tired níbi tá a bá dé yìí ọmọ kóòtù ajíire torí ẹ bá pé má dìfẹ́ǹdì ẹ ní Fúlàní Haúsá kankan ní àdúgbò yín àbí ní street yín àbí ẹjọ́ ń tajà àbí anything gbogbo wọn má rò wípé wọ́n máa fi wàjọ ìwọ ọmọ kóòtù ajíire tẹ́ ẹ máa ń gbàbọ̀dẹ̀ fún ìran ara yín kò sọ́jọ́ tí Fúlàní bọ̀ wá gbàbọ̀dẹ̀ fún Fúlàní ẹgbẹ́ ẹran ọba ló fi ṣe ọba jẹ bẹ́ẹ̀ ni nígbà tó bá tó àsìkò gbogbo yín la máa shift pátá lọ sí north àti ẹ̀ kọ́kọ́ fẹ́ fọ ilẹ̀ kóòtù ajíire ilẹ̀ Yorùbá afẹ́fọ́ mọ́ jáde kí gbogbo yín tiẹ̀ sì gbádànù ẹ padà lọ sílùú yín ná ẹ má rò ó pin sọ́dọ̀ wa mọ́ ẹ jẹ́ àkọ́kọ́ tú ilẹ̀ tò ná tá a bá wá ṣe tán tí gbogbo nǹkan bá wá tá a bá feel like I need yín again àjẹkẹ́ máa mọ̀ ṣùgbọ́n lọ́wọ́ yìí ẹ gbogbo ọmọ kóòtù ajíire olóríire ọmọ kan ó yá dúró wám lórí ẹsẹ̀ lọ́jọ́ ìgbogbo security original ọmọ ọkọ̀ security organization group èyíkéyìí tó wà registered lọ́jọ́ ìwọ̀n bíi ti ìlú ẹkùn tó bá fẹ́ jọ ìlú ẹkùn tó bá ti gẹ́ẹ̀tì bó ṣe máa gẹ́ẹ̀tì bàbá mi òòṣà pè mí ṣùgbọ́n mú òtítọ́ sí o mọ̀ pé mi láìkò òtítọ́ gan má dẹ̀rọ wípé o lè parọ́ wá bá mi o ẹ̀mí Ọlọ́run á gbé èdè bẹ́ẹ̀ ni wọn ò mọ nǹkan kan pa wọn ò mọ nǹkan kan pa iná máa sọ tó o bá wo northern part of Nigeria tó ti fẹ́ para wọn tán ṣé wọn ò máa bọ́ síta wípé kò ń ṣàwọn báwo lọ̀rọ̀ àwọn eléyìí wáyé ẹ̀yìn lẹ́nu 31 go ó ní wọ́n jí ọmọ òun gbé wọ́n pa kọ́lọ̀ kó tẹ ọmọ ẹ̀ sáfẹ́fẹ́ rere bàbá Saki ṣọ́ra lára mi èmi nìkan kọ́ ni mò ń rìn tó bá try mi ogun ọ̀run tó pọ̀ nípa àti agbára tó rán mi níṣẹ́ wàá jẹ kísà nìyà má try mi o
má gbàbọ̀dé ló ń jẹ́ bẹ́ẹ̀ fún ìran Yorùbá ilẹ̀ amú ẹ. Mẹ́sẹ̀gì fún gbogbo ẹni brother and sisters wá tẹ́ dìde tán wípé sẹ́ ẹ join security organization. Ẹ̀mí Ọlọ́run ní kí n sọ fún gbogbo yín ẹ má gbàbọ̀dé o. Ìwọ tó o bá gbàbọ̀dé o ní kẹta lórí ilẹ̀ o sì ní kíje ẹ̀jẹ̀ máa ṣàn ní orí ilẹ̀ kó o tó àjíire. Tó o bá ti gbàbọ̀dé ikú kankan ò ní yín pa. Bẹ́ẹ̀ bá ń lọ ẹ mọ̀ lọ wẹ́rẹ́ ẹ mọ̀ bọ̀ wẹ́rẹ́. Ìkọ̀kọ̀ ò ní yín ṣe ẹ dúró gan bí ọmọ ogun fún ilẹ̀ kóòtù. Àròkò là á fi ránṣẹ́ wọ́n ti fún wa láròkò burúkú ẹ jẹ́ àfi tiwa ránṣẹ́ sí wọn ẹ jẹ́ kó máa lo bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn mi kéré o ẹ gbà wá o gbogbo ọmọ kóòtù àjíire. Mr. Sule Ogundare ní Ayédùn Èkìtì ó ti bà ayé jẹ́ ó ti sọ ọbànúṣe jẹ́ o. Wọ́n ní Mr. Sule Ogundare ẹ̀yin ọmọ Èkìtì ní ìlú Ayédùn Òkè Ayédùn lẹ́kìtì. Wọ́n ní Mr. Sule Ogundare bàbá ẹ̀ Ooni ìmáàmù ní ìlú yẹn. Gbogbo wa la mọ̀ wípé ẹ̀sìn mùsùlùmí kò tí ì fara rọlẹ̀ dáadáa ní Èkìtì dáadáa gbogbo wa la mọ̀. Ìwọ̀nba pé níṣẹ́ àwọn èèyàn òun ló ń ṣe ẹ̀sìn mùsùlùmí ní Òkè Ayédùn lẹ́kìtì. Ìgbà tí bàbá ẹ̀ ṣaláìsí òun wá take over. Wọ́n ní Sule Ogundare ó ti bà ayé jẹ́ ó ti bọ̀rún ṣe jẹ́ o ní Òkè Ayédùn. Wọ́n ní kò jẹ́ kéku ó ké bí eku ẹyẹ òkè bí ẹyẹ. Sule Ogundare wọ́n ló ti gbàbọ̀dẹ̀ fókè Òkè Ayédùn. Ó ti lọ pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn báńdíìtì. Wọ́n ti ń jí àwọn aráàlú gbé bó ti ń pọ́mọ kékeré bẹ́ẹ̀ ló ń gbàgbàlagbà. Kódà wọ́n ló ti kó jìnnìjìnnì bá ọba Òkè Ayédùn orúkọ wọn a máa jẹ́ Fẹ́mi Arìbísálà. Ẹ̀rù ń bà wọ́n ló sọ pé dandan ó ní láti wà converted to Islam. Ó ní láti máa pèrò ó ní láti máa kírun. Ìgbà tí ẹ̀mí bàbá yẹn tó wé pẹ̀lú ìfẹ́ bọ́ wọ́n ló wà force láti ṣe. Wọ́n ní kẹ́ máa wo Sule Ogundare tẹ́lẹ̀ kò ní ṣẹ́kọ̀ lábọ̀ tẹ́lẹ̀ o oko náà ló ń dáná o níwọ̀nba ni o. Ṣàdédé lójijì náà ní owó burúkú yamura sí lọ́wọ́ lẹ́nu ìgbà tán nọ́tìsì pé wọ́n bẹ̀rẹ̀ sí ní kidnap ní Òkè Ayédùn wọ́n lówó burúkú wá wọ́wọ́ máa yìí. Wọ́n ní àtàárọ̀ àtọ̀sán báyìí ó máa kó àwọn onílù everybody sẹ́yìn tá a máa ṣe yàlà tá a máa ṣe yòlò láàrin ìlú lókè Òkè Ayédùn. Wọ́n ló ti kó everybody láyà jẹ báyìí. Eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ gbogbo ọmọ kóòtù àjíire. Àwọn ọmọ Òkè Ayédùn ní ìlú Èkìtì àwọn níná ní kí n rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ẹ̀yin ọmọ kóòtù. Picture ẹ̀lẹ́ ń wò tó fi fìlà borí tó gbé gíláàsì sójú yìí. Wọ́n ní ká ẹ bá wa pariwo lé lórí o kó má sọ Òkè Ayédùn kó má sọ the northern part of Nigeria. Kó fi ọba kábíyèsí Fẹ́mi Arìbísálà kó fi wọ́n lọ́rùn sílẹ̀ kó dẹ̀ má pa àwọn ọmọ kéékèèké. Wọ́n ló ti lọ gbàbọ̀dé bandit kidnapping sí Òkè Ayédùn o. Ẹ̀yin mùsùlùmí ṣe ti ráwọn kìrìsìtẹ́nì wọ́n ti ya sígboro wọ́n ti ń ṣe ìwọ́de wọ́rọ́wọ́. Ṣe ti ráwọn oníṣẹ̀ṣe wọ́n ti ya sígboro wọ́n ti ń ṣe ìwọ́de wọ́rọ́wọ́. Ẹ̀yin ló kù gbogbo ẹ̀yin líìgì máàmù olóríire ilẹ̀ Yorùbá lẹ́ẹ̀kan sí adúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ti ṣe yẹn ó yẹ ẹ bá wa bọ́ síta bẹ́ẹ̀ ṣe lè bọ́ síta láti ṣe ìwọ́de wọ́rọ́wọ́ fún Free Palestine ó yà ń dúró de ìwọ́de yín. Ìwọ́de ló kù tá fẹ́ rí àbí kí lẹ ní mo sọ ẹ̀yin èèyàn mi. Jẹ́ kó rí gbogbo wa jọ pé o kì í ṣe gbogbo alámà bẹ̀rù yín o. Bẹ́ẹ̀ ni ilẹ̀ Yorùbá ó ní láti gbérí greatest Yorùbá race greatest kóòtù àjíire race great o. Ẹjọ́ Ayédatiwa ṣé o fẹ́ dúró kí wọ́n àtàkì yín l'Ondo state kẹ́ tó lọ gẹ́tì drone. Mákindé of Ọ̀yọ́ olóra drone 7.7 billion olóògbà tó 3 weeks kan tó wá fix ẹ̀ títí dìsí ó ti lọ sí èmọ́n ààrẹ jà rómìnira àgbọ̀n kan kò sọ̀rọ̀ lọ́bẹ̀. Mákindé sọ fún wa ibo ní drone wá wà àbí kò jẹ́ 7.7 billion sílẹ̀. Wọ́n ní Sunday kò ní di àfáà tí ó tẹ̀lé wọn ẹ pè mí dání ẹ gbọ́ bá ti yá ẹ pè mí dání yàtí ń bẹ. Masha Allah. Insha Allah. Masha Allah. Wàlá ó dàbí àwàdà ní. Gbogbo abiyamọ tó ń bẹ bíbá yìí bàbá ní láàrin ìṣẹ́jú kan tó ṣe wọ́n dúró láàrin ìṣẹ́jú kan. Ẹni bá gbà bọ́ lọ. Ẹni pé ọmọ Yorùbá ẹjọ́ kwẹ́sàn mẹ́ta ni mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Mi mọ̀ bóyá kílẹ̀ lọ́dọ̀ sí yín o ọ̀dọ̀ tèmi ó wà fọ́gì bí o mọ̀ bóyá kílẹ̀. Wọ́n ní Sunday Igboho owó àwọn àáfàá tó máa tẹ̀lé wọdún gbé lọ sọ́dọ̀ àwọn báńdíìtì. Ẹjọ́ mi tí rí fídíò yẹn o ẹni tó bá ti rí fídíò yẹn lè sẹ́ǹdì ẹ̀ sí mi. Àṣà ò nà ó. Ẹjọ́ náà kí ló ń kọ àáfàá tó sọ̀rọ̀ yẹn? Ẹni pé ẹ̀kọ́ sí comment section. Sunday Igboho ń wá àwọn àáfàá tó máa tẹ̀lé lọ sọ́dọ̀ àwọn báńdíìtì.
kò sí wàhálà wọ́n wá ní kí gbogbo àwọn abiyamọ ayé kí wọ́n dìde láàrin ìṣẹ́jú kan mo wá fẹ́ sọ fún gbogbo ẹ̀yin abiyamọ ayé náà tẹwà lórí péjì gbogbo ẹ̀yin ọmọ wa ní Sunday Igboho ìyá ọmọ wa ní bàbá wa ní ẹ̀gbọ́n wa ní àbúrò wa ní mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé tó bá ti pé Sunday Igboho sọ wípé òun wà máa fà tó máa tẹ̀lé wọn wọnú ọ̀dọ̀ báńdíìtì ẹni pé Fúlàní má ẹni ò kò yé mi mo béèrè lọ́wọ́ yín ni ṣé ẹ fara mọ́ mo kàn fẹ́ béèrè ẹ fara mọ́ wípé kí ọkú Fúlàní kó tẹ̀lé Sunday Igboho wọnú igbó lọ ìwọ gbé la fi ṣe é gbọ́dọ̀ fọ́ o ìkòkò la fi ṣe é gbọ́dọ̀ fọ́ o ọmọ Adéyẹmọ àwa é gbọ́dọ̀ kú láéláé ìwọ gbé la fi ṣe é àzáò náà lórí tàbí tá a dé yìí tó bá ṣe jẹ́ bá mi kọ sí comment section Yorùbáwùyí lórúkọ mi aṣáàkú ọ̀rọ̀ pọ̀pọ̀ ṣìṣì oní báńdíìtì lọ́tún báńdíìtì lọ́sì wọ́n ti mú wọn o wọ́n ti kó wọn o wọ́n ti gbé wọn o kódà ní Badagry. I don't know, this is Badagry. We have a serious issue in our hand. We are coming here for amusement, see what Aboki are bringing. See what they are holding. Ammunition. We are coming somewhere for amusement and you are coming and this is where you have thousands of people coming. Look at this over there. Coming to have fun. I have a serious experience inside where they are pressing the yash and breast of our ladies because they have not seen things like this before. We have to tighten security. Kudos to the security men on the gate here. They are really doing fantastic work. Kudos to them. If not for them, if they go in with all these arms, who knows what will have happened inside the beach. Please, we need to take proactive. Look at this. Look at this. This is that girl. Look at the mouth. Look at it. Look at the shams. We have shams here. Lagos is a state under serious siege. The security here are even overwhelmed. They are trying, but they are overwhelmed. Need more security on days like this. Look at them. See their bike. The machine. The Setan beach. It's massive. Bíṣì wọ́n mú wọn bẹ̀ tí wọ́n kó irinṣẹ́ burúkú dání ṣe pé wọ́n ti sọ̀rọ̀ àǹdí wa bàbá wa kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì Ọ̀ọ̀ni àfìdí ọ̀tẹ̀ jalè pa kábíyèsí o àwọn náà ti sọ̀rọ̀ o wọ́n ní ẹgbẹ́ kínní ìwà àwa ló kàn wọ́n ní ẹkọ́ kínní ìjáde wọ́n ní akọ́ kínní ìjà ẹja pọ̀ lẹ́nu bàbá wa Ọ̀ọ̀ni Ọ̀jájá Ògúnwùsì. Gbogbo ẹ̀yin ọlọ́run ẹ̀jẹ̀ ká gbé jáde ó tó gẹ́ ẹkọ́ kínní ìjáde fún àwọn ajínigbé yìí lójú ẹsẹ̀. gbogbo òkú wa nílẹ̀ ẹ̀ka lóòrùn ilé ẹgbẹ́ bá dájọ́ ọ̀rọ̀ ìdájọ́ òde. ọmọ ẹni olóńgbé òwúta gbogbo ẹ̀ tó kú. Gbogbo ògbà ìjọba lábá máa yílé lórí. Babaláwo ṣé o sì kọ́ lọ́wọ́ yín mọ́ ni. Àwọn fẹ́ kú o. Láàbá ìdí láti ọ̀jì. Ẹ̀rù ò ní bàjẹ́. Nígbà tí bèrè bá wà lọ́wọ́. Kábíyèsí o. Gbígbé orí ló ń túmọ̀ ẹnu. Kábíyèsí. Gbogbo ọ̀nà ló túmọ̀ tẹ́lẹ̀tẹ̀. Kábíyèsí. Ẹnu ọjọ́ òjò rí. Kábíyèsí. Òwe ètùtù òjò rí. Kábíyèsí. Ìmọ̀tún. Ìmọ̀jọ́. Ìmọ̀ ẹni ní ọ̀pọ̀lọ̀ dálẹ́. Àṣẹwà. Ó sọ bá ní tó báyìí. Ìmọ̀ ẹni máa ń tún ká ní. Gbogbo omi tí tó bá wà. Nílẹ̀ ìgbà àárọ̀ òkìlé.
Ògbómọ̀ṣọ́ ara wa ni wọ́n. Ògbóni ẹlẹ́mọ̀ṣọ́. Ilẹ̀ káàárọ̀ òjìrè ni ogun òtún ayé o. Ogun tó lè fi eléyìí lọ rí ogun tájú ní gbogbo wa la mọ̀ ọ́. Ẹ jẹ́ ká fi ìjọba lẹ̀ ìjọba gbìyànjú sí wọn. Ẹ jẹ́ ká fi òun pé ìṣẹ̀ṣẹ̀ wà àbí ìṣẹ̀ṣẹ̀ òsì wọ́n ní. Ẹ jẹ́ kí gbogbo wa fẹ́ lù bọ̀ fún ọdún fásitì yìí. Ọjọ́ méje kó tó pé tí ò rí tó bá ti fojú kó òun ó máa yọ ni. Ẹ jẹ́ kí gbogbo wa tún kí gbogbo wa kó kí gbogbo wa jọ. Káàfin hàn pé lóòótọ́ àti lódodo àdúrà ń gbà ní orí òkè ìdájọ́. Àdúrà ń gbà fáwọn ọmọ ìṣẹ̀ṣe. Ìmọ̀tún ìrọ̀tọ́. ẹni ọ̀gá ẹni èdè alẹ́ ṣé bàbá rẹ̀. Lọ́sùn bá ti gbọ́ báyìí, ìmọ̀ gbogbo àwọn ajínigbé kó máa tún ká. Àlàbà mi ò gbọ́ o. Ó ń bẹ̀ ṣé ń bẹ̀. Ìyá bá ti ò gbọ́ ní o. Ti ló jẹ́ sẹ́yìn. Mo bá wà lábàlábà. Ìṣẹ̀ṣe wà. Àwọn olùkọ́kọ́ kan jẹ́ bàbá àmọ́mọ́. Kábíyèsí. Ọlọ́mọ ìlú wa ó pẹ́ ìpínlẹ̀ ló ti jáde. Ẹ̀jọ̀ ń torí ọlọ́run. Ẹ jẹ́ ká bá ẹnu pọ̀. Ká fi ọdún ká ṣe ọdún ìṣẹ̀ṣẹ̀. Ká fi hàn wípé ogun ajínigbé odò kẹ́. Ẹ jẹ́ ká ràn ìjọba lọ́wọ́. Ààrẹ orílẹ̀-èdè wa wọ́n lábẹ́ ìdúró ń gbìyànjú. Ẹ jẹ́ ká náà lọ́wọ́ fún wọn. Ọmọ yìí dáadáa ẹgbẹ́ tó fẹ́ máa lu yìí o. Ọmọ yìí dáadáa ẹgbẹ́ lu kẹ́tọ̀tọ̀ ó máa lu yìí. Ẹni tó bí ìgbà tí ó ń lo pẹ̀lúpẹ̀lú ọmọ yìí. Ẹgbẹ́ agbọ́dọ̀ wò lọ́dọ̀ àwọn àjínigbé. Ní oníkẹ́ náà fi ṣèkọ̀kọ̀ káàkiri ìgboro. Ìwọ́n tó máa ń pòórá. Ìwọ́n tó ní ìṣubú lọ́wọ́. Náà ìṣubú wọn tó gbó. Gbogbo àwọn ajínigbé yẹn wà. Àwọn ajínigbé ń dàgbà láàbò. Ìwọ́n tó ní ìṣubú lọ́wọ́. Ọdún tuntun náà ń ṣe yìí. Ẹ̀gbọ́ ẹ̀jẹ̀ gbogbo àwọn oníṣẹ́jọ́ máa ń lọ. Ọ̀rọ̀ yóò sọ̀rọ̀ pẹ̀lú náà. Ẹ̀gbọ́ kò sọ̀rọ̀ ẹ̀yìn o. Ẹ jẹ́ ká lọ ọdún tuntun yìí. Àìsàn àwọn ìṣòro kúrò yìí. Ẹ jẹ́ ká fi ṣàdúrà. Àgbáyé tuntun bí ọ̀wá yìí. Kò lè ṣe ṣe lẹ́ẹ̀dá ọ̀rọ̀ yìí o. Gbogbo àgbáyé ní káàrọ̀ òjìrè. Àlàáfíà tó jẹ́ wọ́lọ́gbọ́n láàrin eléyìí. Ẹ jẹ́ ká ká padà sí owó o. Ọlọ́run olódùmarè akọ́jú wa o. Aṣojú yìí àti ọba pẹ́kú ṣe o. Lọ́dún tó kọ̀ ọ̀rọ̀ àjọ pẹ́kú ṣe o. Èkó akéde èkó fún wa o. Ẹ̀yà akéde ẹ̀yẹ o. Ọmọ ènìyàn kó o sọ́kọ̀ ènìyàn. Ìwà túbọ̀ ìwà túbọ̀ ẹ̀. Gbogbo ayé òbí fún ajó. Àjàkùn ènìyàn ń wọ òbí ọrùn. Ẹ bá mi kí kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì. Bàbá mi àwọn ìgbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn. Ẹ̀gbẹ́ òdò bàtàdé ní ká wò. Olórí ibú èèyàn ni ò fẹ́ ta sí. Ẹ bá mi kí kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì. Yes, ó ti dójú ẹ̀ ní sẹ́yìn. Ẹgbẹ́ yìí tèmi, ṣé ìṣẹ̀ṣe ń bẹ bí tàtijọ́? Àbí kò sí ìṣẹ̀ṣe bí tàtijọ́? Ẹ jọ̀ọ́. Ẹ bá mi fi sí comment section. Ṣé ìṣẹ̀ṣe wà bí tàtijọ́ àbí kò sí ìṣẹ̀ṣe bí tàtijọ́? Even àwọn tí wọ́n ń tàn wá, tí wọ́n ń gbó wa ní gúrùmù, tí wọ́n ń gbó àwọn gan, wọ́n ti ṣe kíni, wọ́n ti bọ́ síta sọ̀rọ̀. Wo ṣé òye máa gbádùn ẹ̀? Bẹ́ẹ̀ ṣe wá ń gbádùn ẹ̀, bá mi like, ṣe bá mi share fídíò yìí. This life tẹ́ ń wò yìí kò balance. Ó ti sú oníkálukú. It is either the Christian come out with whatever psalm tí wọ́n bá mọ̀ nínú Bíbélì.
ẹni sáàmù tí wọ́n bá mọ̀ kán kó bọ́ta káwọn mùsùlùmí kó tàbátì àdá wọn bọ́ta ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ lọ gbé kínní bàbá wa tó mì yoroyo ẹgbọ́n nǹkan tí kábíyèsí sọ̀rọ̀ Jájá Ògúnwùsì wọ́n lásìkò ti tó báyìí ẹ kó nǹkan bọ́ta Tinubu ò ní wà lọ́yọ̀ọ́ kó wà lógùn kó wà lábẹ́òkúta kó wà lóńdó kó wà ní Àkúrẹ́ ọmọ Yorùbá ni wá ohun tá a bá ní la máa fi jagun táwọn ìbá sọ wá ní ogun ọ̀ràn bọ́ǹbù ẹgbẹ́ nǹkan tí Làbíbù sọ ó ní kí bọ́ǹbù tó dún tó bá ní ọ̀fẹ́ ó ti lọ ẹ ti rí ọgbọ́n àti làákàyè Yorùbá ò ní kó lọ fàyà sí bọ́ǹbù pé ó yá o ti dé o bọ́ǹbù kan yìí fún ẹ tó bá ní ọ̀fẹ́ kí bọ́ǹbù tó dún pòù àlè ó ti lọ tó bá ní ìkọ́tẹ́ pé o lè fi dé ayélujára tí wọ́n ń jagun tí wọ́n ń de kí lórúkọ ẹ̀ amọ́ tàǹkì tó bá náà wálé báyìí rọ́ kò ní ṣiṣẹ́ ó di gbìm ọmọ akuri mẹ́mbà ìgbà kan tó fẹ́ wá wó ibì kan ní ọ̀nà Ajégúnlẹ̀ tí wọ́n kọ́ àwọn irinṣẹ́ wá gbogbo ẹ̀ làwọn ọmọ oró lọ́ọ̀kì wọ́n lọ́ọ̀kì ẹ̀ ni kò ṣiṣẹ́ ayéfọ́sọ́lá tó bá gbélé dé báyìí ó ti pa ẹ́ńjìnì ẹ̀ máa nọ́ọ̀kì ni tó bá gbélé báyìí pa ẹ́ńjìnì ẹ̀ máa nọ́ọ̀kì ni tó bá kó kí burúkú wọlé ìwọ̀n tí wọ́n gbogbo nǹkan ẹ̀ bá wà fi nọ́ọ̀kì ẹ̀ ẹ wọ́lẹ̀ ẹ sẹ́lẹ̀ ẹ rólẹ̀ Yorùbá ni wá kí nìkan làbá wá fi ń jagun à ń torí pé bóyá àsìkò ayédáyé ọ̀làjú ká máa wá fojú egbò tẹ́lẹ̀ òyìnbó gan ń bẹ̀rù wá à ń gbé fighter jet bọ̀ tìbí gbọ́dọ̀ òyìnbó bá fi ní kó ó yá kó túká lójú sánmọ̀ ẹ̀fọn lè já bàálù ó bìlíìfù pé ẹ̀fọn bóyá kéré tó yẹn ó lè já plane oh sorry níbi tí pilot bá ti tó ti gbé plane lọ tí ẹ̀fọn kó sí ní mú tó ṣe ṣìrìn nínú mú ẹ̀ another pilot fẹ́ bọ́ sí bẹ̀bá tó fún ìyọdé mú yẹn tí ẹ̀ ti ṣe fọ́n tó wọ inú etí yẹn lọ bàálù dàbí bàálù ìjà ọlọ́mọ àjà àṣàyé kí tó tún yín béèrè lọ́wọ́ yín o ṣé lóòótọ́ ni olóyè nídìí àwọn àáfàá tó máa tẹ̀lé wọn lọ táwọn máa ní Tinubu tó máa fi lọ rescue àwọn ọmọ yẹn tó máa tún wá nídìí àwọn àáfàá Fúlàní náà nídìí láti lọ bá Fúlàní nínú igbó mi tí rí kọ́mẹ́ǹtì ní comment section mo fẹ́ kí kọ́mẹ́ǹtì yẹn èèyàn kọ̀ọ̀kan lè kọ kọ́mẹ́ǹtì mẹ́wàá ẹnì kan 50-50 tó bá ṣe ń lọ ìkílẹ̀ ẹ̀. wèrè tó ní lórí kò tó tiwa à ń fi ọ̀rọ̀ Ọlọ́run tẹ̀ ni tó bá di pé wọ́n náà wọ̀n nígboro kò tó bẹ́ẹ̀ ẹ má dán wò pé ẹnì ẹ̀ mọ̀ nàfà kan àbẹ́ na ẹni tí ń kírun kan ní táwọn èèyàn kìrìsìtàsì yìí sí ni pé wọ́n rò pé ẹ̀ ń pèpè àwọn ọmọ ogun àwọn ẹlẹ́bọjọ́ tó máa lọ fèsì mùsùlùmí ní táwọn tí wọ́n ti jẹ́ yẹn èmi ò sọ̀bọ́ ti kẹ́ ẹ̀ mọ̀ kìrìsìtàsì ẹ̀ o tí Sunday gbọ́ lóhùn lè fèsì wọn kó n so ń bẹ́ẹ̀ ní ti ń ṣẹlẹ̀ yìí a lè rí kọ́ńkà lóòótọ́ Sunday gbọ́ nìkan ò lè dá ṣe ṣùgbọ́n tá a bá kún tẹ́lifíṣàn bá kún tá a gbọ́ ọ̀rọ̀ kírísítẹ́nì mùsùlùmí oníṣẹ̀ṣẹ̀ tá a gbé lẹ̀ tá a parapọ̀ ogun tí ń jà wá ìwọ̀lá àwọn ènìyàn. ní èèyàn ṣe bọ́ kẹta sọ wọ́n ní tá a bá pa ọ̀rọ̀ ẹ̀sìn tì bóyá kírísítẹ́nì àbí muslim wọ́n ní wàláì tàláì ogun tí ń jà wá yìí a máa wí nẹ̀. That is just the fact. Sunday Igboho náà ò lè sọ wípé òun fẹ́ máa kọ́ ọmọ ogun jọ láti fi fight ẹ̀sìn kan láti fi protect ilẹ̀ Yorùbá ni Sheikh Ọlọ́run á bless yín Sheikh Ọlọ́run á ṣe àníkún ọgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n Ọlọ́run á máa ṣe fún yín ayayaya ẹ̀ ní sọmọnù ṣẹ́ni inú mi máa ń dùn tí n bá rí àwọn èèyàn tó bá ń sọ̀rọ̀ báyìí most especially tó bá jẹ́ Muslim ṣé mọ̀ tá a bá ń gbọ́ ok mo sọ̀rọ̀ kan lọ́jọ́ kìíní àná bóyá lánàá ni àbíjọ́ wo mo post fídíò kan náà tí mo ní wípé tá a bá rí. àbí evangelist torí pé kinní kan wúlẹ̀gbẹ̀ apá dádì ọmọ ìyá mi máa ń fọ́ o àsìkò bandit láwà yìí every time yẹ̀rẹ́ lùbọ́ ní gbọ́n tó ń jẹ́jẹ́ ẹ̀sìn gan-an wọn ti ń rọ̀ díẹ̀díẹ̀ o ọ̀gá tó wáyé ṣé kò ní ṣé gbogbo àwọn tó ń bú ọ nígbà táwọn sọ Yorùbá nation ẹnu wọn ti wọ wò nísìnyí o gàmbá kéèmù wọn ò rówó ra dátà mi fi ti fẹ́ fọ́ wọn lójú
if you come back home wàá rí nǹkan tó máa ṣe sí ẹ tó bá padà wá sí Nàìjíríà wàá rí àwọn kan fẹ́ jápa gbogbo àwọn tó sọ pé tó bá padà wá sí Nàìjíríà àwọn máa ṣe kíní kan fún wa wo don't come back to Nigeria if you come to Nigeria àwọn kan fẹ́ jápa báyìí nísìnyí o nítorí ayédè ni this life no balance gbogbo ń tẹ́ ní ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ mọ̀ dánwò lára ọmọ Yorùbá ẹ pera yín pọ̀ tábà pàdé hàn jì ẹ̀rọ oníbàjí mèrè bàbá ọ̀bọ ẹ pera yín pọ̀ ilẹ̀ Yorùbá dọwọ́ yín ẹ dìde ó ti di wọ́wọ́wọ́wọ́ ó ti kó lórí dorí ẹ̀mú ìdá tí ń jòwèrè báyìí. Yorùbá Parakọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parakọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.